kò sí àyà Quran ẹyọ kan ẹni tó bá dẹ̀ rí kó mú jáde. Ibi tọ́lọ́run ti sọ yìí pé ẹni tó bá bú mi tó bá bú ànábì ẹ sọ lóko pa, kò sí àyà Quran náà. Orúkọ mi ni Sheikh Akewugba Taofik, oníwàásí tí ọ̀pọ̀ èèyàn mọ̀ yẹn náà ni. Ọ̀rọ̀ lórí Deborah tán pa ní Sokoto tán sọ lóko pa, ó jẹ́ nǹkan tó bá yàn nù jẹ́ gan pé ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀. Èmi ní tèmi mi ò fi ara mọ́ bọ́n sí sọ lóko pa. Kí ló dé tí wọ́n dẹ̀mí ọmọ yìí légbodò? Kán mú jáde nínú Quran àyà ẹyọ kan péré tọ́lọ́run ti sọ yìí pé ẹni tó bá bú Ọlọ́run tàbí ó bú ànábì ẹ sọ lóko pa, kán fún mi ní a single verse nínú Al-Quran. Mo ti ṣèdánilẹ́kọ̀ọ́ kan kọjá tí mo dẹ̀ sọ àwọn àyà tó pọ̀ láti inú Al-Quran tí mo kó tiẹ̀ wípé kán lọ wò látòkè délẹ̀, kò síbi tí Ọlọ́run ti sọ wípé kí a sọ̀kò lu ẹni tó bá bú Ọlọ́run tàbí tó bá jẹ́ òjíṣẹ́. Suratul Hijri, Quran chapter 15 verse 97 to 98. Ọlọ́run lánàbí ó máa gbọ́n tí ó bẹ̀ nínú jẹ́ o, ṣe sùúrù gẹ́gẹ́ báwọn tí a ti lọ síwájú bá ṣe sùúrù. Suratul Ali Imran, Quran chapter 3 verse 186, nǹkan kan náà lọ́lọ́run sọ mbẹ̀. Suratul An'am, Quran chapter 6 verse 68, nǹkan kan náà lọ́lọ́run sọ mbẹ̀. Suratul Araf, Quran chapter 9 verse 199, nǹkan kan náà lọ́lọ́run sọ mbẹ̀. Kò síbi tọ́lọ́run ti sọ pé ẹni tó bá bú Ọlọ́run tó bú ànábì ẹ jù kò lù, kò síbi tọ́lọ́run ti wí. Hadith secondary ló jẹ́ sí Quran ní primary, ó là kọ́kọ́. Tọ́rọ̀ bá dàrú Quran là padà sí. Eléyìí tán sọ nínú tàn wípé arákùnrin kan bú ànábì wá gbé ìdájọ́ ọkú lé lórí, ó wá padà wá tọrọ àforíjìn. Tó bá jẹ́ pé ànábì gbé ìdájọ́ ọkú lé lórí, ajẹ́pá ànábì ó fẹ́ takò àyà Quran nìyẹn. Ànábì ò dẹ̀ ní takò àyà Quran. Ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha. Ànábì ò kì í sọ̀rọ̀ fẹ́nu, ntọ́lọ́run bá fi rán ló máa ń sọ jáde. Aláàánú lànábì, ànábì ò kì í ṣèkà. Gbogbo ilé tán bẹ̀rẹ̀ sí ń sun nánsìn, sáwọn yẹn ni wọ́n sọ̀rọ̀ ni. Ọ̀rọ̀ tọmọbìnrin yìí sọ ẹ lọ kọ kíní kan sílẹ̀, tá yóò fi parẹ́ àwọn èèyàn kọ̀ntínú láti máa bú ànábì, tá yóò fi parẹ́ wọ́n kọ̀ntínú láti máa bú Jésù. Nítorí jòjì sí Ọlọ́run fún náà nìyẹn. Fasbir kama sabara ulul azmi minar rusul. Ẹ ṣe sùúrù báwọn òjíṣẹ́ àgbà tí wọ́n jẹ́ bí irú yín ṣe sùúrù ńlọ́lọ́run wí fáwọn ànábì Ọlọ́run. Kì í ṣe pé kákàsà déédéé dìde ká mọ́kò ká máa sọ lùyàn ilé ẹjọ́ ṣẹ̀ríà wo lẹ́gbẹ̀ẹ́ lọ. Adájọ́ wo ló dájọ́ lórí ẹ̀? Kí lẹ̀sùn tán fi kàn? Bó náà ṣe prosecute? Gbogbo nǹkan wọ̀nyí ló léètò nínú ṣẹ̀ríà Islam. Kì í ṣe pé kákàsà déédéé mọ́kò ká máa jù lùyàn. Tá a bá continue báyìí a jẹ́ pé animal kingdom la wà, àwùjọ ẹranko. Islam kì í ṣẹ̀sìn ká o. Kò sí àyà Quran ẹyọ kan ẹni tó bá dẹ̀ rí kó mú jáde. Ibi tọ́lọ́run ti sọ yìí pé ẹni tó bá bú mi tó bá bú ànábì ẹ sọ lóko pa, kò sí àyà Quran náà. Nǹkan tó mi kàn fẹ́ sọ tí mo dẹ̀ appeal sáwọn mùsùlùmí, ẹ jẹ́ ká move. Bàbá wa Emma tó kúrò nípò, bàbá wa Emma Sanusi náà ti sọ̀rọ̀ kan. Wọ́n láwọn àlùmọ́jìrì tẹ̀ ń bí jọ ní north yìí tẹ̀ wá ń kọ́ mosque tó ti pọ̀ jù. Ẹ convert majority mosque yẹ sọ di masala, ẹ sọ di school, ẹ sọ di ilé kéwú. Ẹni tó bá gbàgbọ́ yé nípa ẹ̀sìn Ọlọ́run kò ní misbehave ní masalasi. Most of àwọn tí wọ́n mọ́kò jáde yìí ní tó báyàn nú jẹ́ ni pé ní college of education àbí university ní ṣẹlẹ̀ yẹn ti ṣẹlẹ̀ ní college of education àwọn tó ń kàwé tó yẹ kán lajú tó yẹ kán ronú àwọn yóò tún sa àlùmọ́jìrì, àwọn àlùmọ́jìrì wọ́n gbà mọ́ wọn lọ́wọ́ ni. Ó yẹ kán ronú kán wò pé ibi táyé ń lọ nìyí, kò yẹ ká sọ Islam lórúkọ tẹ́sìn ò jẹ́. Tí ẹ̀sìn ò bá mú àánú wá, à nídìí ẹ̀sìn láyé. Tí ẹ̀sìn ò bá má foríjìn wá, à nídìí ẹ̀sìn láyé. Ẹ̀sìn wá láti wá tún wa ṣe ni, ẹ̀sìn wá láti wá tún wa tò ní,
ẹ jẹ́ n fún yín ní example mẹ́ta tó ṣẹlẹ̀ nígbà ayé ànábì káwá wò pé báwo la ànábì ṣe handle ẹnìkan fèsì ànábì ó ní innaka la majnun wèrè ni wọ́n ànábì sànábì dájọ́ pé kan pa ni ànábì ò dájọ́ ànábì rẹ́rìn Musa ó dẹ̀ kúrò níwájú ẹ̀ ní Quran fi sọ pé nun wal qalam wa ma yasturun wa ma anta bi ni'mati rabbika bi majnun ànábì ìdẹ̀ra Ọlọ́run tí í ṣe Quran tá a sọ kalẹ̀ fún ẹ kò sọ ẹ́ di wèrè orí rẹ̀ pé Ọlọ́run dá lóhùn in a polite way ẹnìkan wà nígbà yà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n jí nǹkan kan tí wọ́n kó lójú ogun mùsùlùmí ni ó dẹ̀ parọ́ lánàbì ló jalè ó lánàbì ló jí nǹkan kó ní nǹkan tó jẹ́ pànàbì náà ló ní control over it wọ́n pa á ní Quran sọ ni pé ma kana li nabiyyin an yagulla wa man yaglul ya'ti bima gala bi yawm al-qiyamah kò tọ́ sójì sí Ọlọ́run kẹ́ẹ̀tì ẹ̀rọ débi pẹ́ sọ jáde ẹni tó bá ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ gbèǹde kìyàmọ̀ gbogbo tó jí gbè ní òrùn déwájú Ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta wọ́n parọ́ zina mọ́ ìyàwó ànábì níta bá ṣe fún ìyàwó ànábì ànábì náà ṣe fún àwọn tó parọ́ zina kódà ẹni tó líìdì irọ́ yẹn Abdullahi ibn Ubay tó líìdì irọ́ yẹn tó ń pè ní ọ̀gá mùnáfìkì Medina ọgbà yé dijọ́ tọ́lọ̀ mú ni ọjà ilé ànábì wo ṣèkì ilé ànábì ó ní ìyàwó ànábì ṣe zina ó confront ànábì báyìí pé ànábì ìyàwó rẹ̀ ṣe zina ànábì ò mọ̀ pa Abdullahi ibn Ubay sànábì náà lẹ́wàá lóní kan máa sọ kó pààyàn wíyà nítorí blasphemy látàyébáyé ni blasphemy ti wà o blasphemy ó dẹ̀ continue jọjọ́ gbèǹde kìyàmà ni ìmọ̀ràn tèmi kan fẹ́ fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ìmọ̀ràn tí mo fẹ́ fún ìran Yorùbá ẹ jẹ́ ká ṣera wa lọ́kàn ẹ má jẹ́ kí religion ló divide wa gbogbo nation tí ó bá great láyé wọn ìgbà kí religion ló divide wọn o bó o bá jẹ́ Christian kò sọ mí dọ̀tá ẹ̀ tẹ́mi bá jẹ́ mùsùlùmí mi ò ń sọ̀tá ẹ̀ tó o bá jẹ́ bàbá oníṣàngó mi ò ń sọ̀tá ẹ̀ sẹ̀sìn tiẹ̀ kémi náà ò ṣe tèmi ni lakum dinukum waliya din má kó bá ẹ̀sìn mi mo lè preach in a way táwọn ọmọ rẹ̀ ó fi gbẹ̀sìn tí mo gbé dání ọgbọ́n ni màá fi ṣe kì í ṣe wàhálà ni màá fi ṣe kì í ṣe ìjà ni màá fi ṣe sáwọn èèyàn ń commit blasphemy ní Dubai àìmọye ọ̀ràn tẹ́ẹ̀dẹ́ Dubai but ìlú wọn great tá a bá ń sọ pé ọ̀run nìkan là ń lé àti ìdọ́run ẹjẹ́ tún ayé ṣe ná wà látàn sànù sí ibàkàmínà dúnìyà ẹ má gbàgbé pé lójúṣe tẹ́ gbọ́dọ̀ sí láyé kẹ́ tó lọ sọ́dọ̀ ọ̀run. Why hating a Christian? Why hating a Muslim? Why hating an idolator? nǹkan kan náà ni wá ẹ̀sìn ló pín wa lọ́tọ̀ọ̀tọ̀ bá a bá débi ẹ̀sìn kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ bó bá sì dọ́run bọ́lọ̀ ń bá ní kémi ọwọ́ àlùjánnà kí wọ́ọ̀wọ́ náà kì í ṣẹjọ́ mi ẹ má jẹ́ àtọ̀run dayérú. ara tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá of recent náà mo ti call attention àwọn olórí mùsùlùmí nílẹ̀ Yorùbá pé ẹ̀ ń sùn ni àwọn ọmọ yín dìde wọ́n dẹ̀ ń gbọ́ gbogbo àgbàlagbà ńlẹ̀ tí Islam ò bá kọ̀yàn ní respect a jẹ́ pé kì í ṣẹ̀sìn nìyẹn tí Islam Ànábì ní wallahi laysa minna man lam yarham saghirana wa la yukrimu kabirana ẹni tí ò bá pọ́n ọmọdé wálé tí ò ṣàánú ọmọdé tí kò họ́nà àgbàlagbà wa Ànábì ní wallahi kì í ṣe nínú wa ẹ lọ ọmọ kìíní kan dájú tá a fi kúrò láyé Christianity ò lè tán tá a fi kúrò láyé Islam ò lè tán tá a fi kúrò láyé ẹlẹ́bọ ò lè tán gbogbo wọ́ọ̀jọ fight àjọ wọ́ọ̀dé wájú ọlọ́ọ̀ni ọ̀dàjọ́ wa kí ló dé tá à ń da yé báyìí ẹ jẹ́ kó kálukú ó jòkó jẹ́ o ẹ̀sìn ò gbé wàhálà wá o àlàáfíà lẹ̀sìn gbé wá ká lè bá fẹ́ràn ara wa lẹ̀sìn gbé wá ká lè bá build ara wa lẹ̀sìn gbé wá ká lè bá great as a nation ní lẹ̀sìn gbé wá ẹ má wàá jẹ́ ká fi ọ̀rọ̀ ẹ̀sìn ká fi wá dàyé rú eléyìí tí wọ́n ṣe ní Sokoto yẹn is highly un-Islamic ẹni tó sọ yìí pé ọmọbìnrin yẹn ti cross red cover àbí kí ló pè red spot of Islam mi ò rò pé wọ́n á rò dáadáa kan tó sọ ó lè ṣé kò sí mùsùlùmí tí ń sọ̀rọ̀ tó burú lábẹ́ ilé ẹ̀ ṣé kò sí mùsùlùmí tó jẹ́ pé tọ́rọ̀ bá sùn tó nǹkan ní irú Ọlọ́run wo gan là ń sìn yìí ṣé àmọ̀ pé blasphemy kan nìyẹn gbogbo ẹni tí a ń jùkọ̀ yẹn ikọ̀ kan wọn gan ti commit blasphemy sẹ́yìn díẹ̀ nínú èèyàn ní ara ò ní láyé tí ò ní commit blasphemy díẹ̀ nínú èèyàn lò sí òmù sunsunsunsun tí ò ní commit blasphemy Ànábì ní kadal fakru an yakuna kufra òsì ó yára sọ̀yàn di kèfèrí ju ẹni ọ̀dà tí ń lọ gbogbo kan máa pààyàn kan máa ṣe bismillah Allahu Akbar
ìbéèrè tí mi máa ń béèrè lọ wọn ni pé ẹ mú ẹnìkan jáde kan dárúkọ ẹnìkan tá nàbì pa, ẹ dárúkọ ẹnìkan tá nàbì ní ẹsẹ aláàbà kẹ tó pa, ẹ dárúkọ ẹnìkan, ẹ dárúkọ ẹnìkan tá nàbì ní ẹsẹ bísímìlá kẹ tó pa. Allahu Akbar túmọ̀ ẹni pé God is the greatest, Ọlọ́run ló tóbi ju gbogbo tí ń bẹ láyé àtọ̀run lọ. Kò ń ṣèdè tán fi ń ṣèkà, èdè mímọ́ ni. Àwọn tán bá ń ròyìn pé tó ń bá pààyàn Ọlọ́run fóun l'àlìjánnà. Quran ni man qatala nafsan mutahamidan fakannama qatala nasa jami'a. Whoever kill a single soul, ẹni tó bá pa ẹ̀mí ẹyọ kan péré, ìyà tí ó jẹ Ọlọ́run ló wọ́n jẹ níyà bí ìgbà tó pa gbogbo ayé run ni. A single soul. Torí gbogbo ntọ́lọ́run dá kò sí ntọ́jọ́ Ọlọ́run lójú tó tó ènìyàn o. Sámà òjò Ọlọ́run lójú, ilẹ̀ òjò Ọlọ́run lójú. Ọmọ wàhálà Ọlọ́run lórí ènìyàn ni kó tó dẹ̀bi. Láti sperm dẹ̀jẹ̀, látẹ̀jẹ̀ dẹran, ìyá ń rọbí, ara ní, ọmọ wáyé láàrin yóò kú yóò yè, wọ́n wá tọ́jú ọmọ náà ó fi wá wọ kọ́lẹ́jì, ìwọ́dẹ̀ mú dẹ̀ dúró ẹ̀, ọwọ́ alọ́wọ́ àlìjánà kí lọ́wọ́. Mo dẹ̀ rí pé majority àwọn tí a máa ń dá wàhálà sílẹ̀, àwọn àyà kan bẹnu Quran tó jẹ́ pé ogun, àsìkò ogun tó gun lọ lọ́wọ́, láyà yẹn sọ̀kalẹ̀ láti encourage àwọn mùsùlùmí. Ogun yẹn ti tán, àyà àtìgbà peace ló yẹ kẹ́ ẹ máa lò, àyà àtìgbà ogun yẹn làwọn máa mú. Àwọn ẹlẹ́sìn Christianity wọ́n fẹ́ràn Ọlọ́run lára mi, èmi náà fẹ́ràn wọn. Kódà àrínú àwọn ọ̀sẹ̀bọ tó fẹ́ràn Ọlọ́run lára mi, èmi náà fẹ́ràn wọn. Kódà ń bẹ ní àwọn ẹlẹ́sìn Christianity tán sponsor lecture mi, àrí pastor tí ń sponsor nínú Ramadan tí mo gbé ká má darúgbó wọn. Nítorí náà kò síjà láàrin mùsùlùmí àti ẹlẹ́sìn Christianity, ṣẹ̀sìn tiẹ̀ kémi náà ṣẹ̀sìn tèmi. Tó bá lo ọpọlọ kan tó fi kó àwọn èèyàn kúrò lẹ́yìn mi kò dìjà, èmi náà ó lo ọpọlọ mi ni. Tó bá jẹ́ pé sí Ọlọ́run ẹnu ẹ ló dùn débẹ̀, èmi náà wà factor figure mi ti fi defeat ẹ, bá kó nǹkan mi padà. Àjọ pàtẹ́wọ́ ni